Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin ti wá ní tilé toko jákèjádò àgbáńláyé pátápátá. Ẹ jẹ́ kí n máa kí yín káàbọ̀ sórí ìkànnì Olómi Ọgbọ́n TV níbi tá a ti ń fún yín láwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí báwọn kan ṣe ń lọ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ìtàn àbáláyé wa gbogbo. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun náà ni ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí mo fẹ́ mú wá fún yín láàárọ̀ yìí tí mo fẹ́ yànnàná rẹ̀. Ṣé ò gbàgbé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tí àwọn agbèfọ́ba òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú lílọ bíbọ̀ ọkọ̀ lójú òpópónà tí wọ́n pè ní Hotman, ìyẹn road management ti ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tí wọ́n sọ wípé arákùnrin kan olùgbàdì òfin ojú ọ̀nà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó ṣẹlẹ̀ ní agbègbè ìlú Ìbàdàn wípé ó gba ojú ọ̀nà tí ò jẹ́ kó gbà, tí àwọn ọlọ́pàá tí wọ́n sì ń kún àwọn agbèfọ́ba yìí tí wọ́n sì ń kún wọn lọ́wọ́ iṣẹ́, tí wọ́n gbìyànjú àti dá ọlọ́kọ̀ ọ̀hún náà dúró, ṣùgbọ́n tí ọlọ́kọ̀ yóò dúró tí wọ́n sì yìnbọn lérò gba wọn wípé káwọn yìnbọn lu táyà ọkọ̀ ọ̀hún náà kí ọkọ̀ ọ̀hún náà kó lè dúró, ṣùgbọ́n tí ìbọn ọ̀hún náà tó di àṣìta àbọn tí ó wọnú ọkọ̀ ọ̀hún náà tó sì lọ pa ọmọkùnrin arákùnrin yìí eléyìí tí ó ń gbé lọ láti lè ṣe ìdánwò wáyẹ́ẹ̀kì tó fi omijé sínú mọ̀lẹ́bí ọ̀hún náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbé ìgbésẹ̀ lójúnà láti ṣe àtúnṣe àwọn òfin tó ní ṣe pẹ̀lú ojú ọ̀nà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún náà. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ lóye lẹ́kàn lórúkọ bàbá ní Olómi Ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí. Ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, kí ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí, ẹ bá wa like, ẹ comment, ẹ share rẹ̀. Èyí náà ni yóò máa jẹ́ káwa náà máa tẹ̀síwájú láti máa gbé àwọn òròyìn lọ́lọ́kan òjọ̀kan wá fún yín nínú kọ̀rọ̀ yàrá yín at your own convenience, kí ó lè rọ̀ yín lọ́rùn kí ẹ sì máa mọ bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá àti jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Kí n padà sórí ìròyìn eléyìí tí mò ń bá bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí náà ló fi mú kí àjọ Hotman òun náà, ẹni tí ó jẹ́ alága wọn ìran Bámi Adépégbà, tí wọ́n pe ìpàdé àpérọ̀sọ ní olúlé ìyá ẹgbẹ́ òun náà ilé tó wà ní olúlé ìyá ẹgbẹ́ àwọn agbèfọ́ba òun náà tó wà ní agbègbè Agodi nílùú Ìbàdàn, tí wọ́n ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́kùn gbogbo tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún náà. Nínú ìpàdé ọ̀hún náà ni wọ́n sọ fún wọn wípé ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò Hotman ọ̀hún náà wípé kì í ṣe láti lè pa owó wọlé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, wípé kọ́ máa lé àwọn èèyàn pé dandan àfi kí wọ́n mú wọn láti lè san owó ìtanràn, bí kò ṣe láti lè rí wípé ètò ààbò ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa láwọn ojú ọ̀nà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún náà, láti lè jẹ́ pé kí gbogbo nǹkan kó máa lọ ní ìrànwọ́ ìrọ̀sẹ̀. Wọ́n kọ́kọ́ bá àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́, wọ́n bá wọn sọ̀rọ̀, yín àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá kí wọ́n lè lọ sọ fún àwọn ọmọọṣẹ́ wọn débi wípé kí wọ́n má mú nǹkan lóní kólekóle fún wọn. Kódà wọ́n sọ fún wọn wípé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ìṣàkóso Hotman yìí wípé tí wọ́n bá tẹ̀síwájú láti máa ṣe àwọn nǹkan tí kò jẹ́ kí wọ́n máa ṣe, tí kò sí nínú òfin ti àjọ Hotman òun náà ni wọ́n máa fi ojú ba ilé ẹjọ́ tí wọ́n sì máa ṣe ìdájọ́ bó ti yẹ, bó ti tọ́ àti bó ti yẹ. Wọ́n ti ṣe àgbékalẹ̀, wọ́n ṣe àtúnṣe òfin ọ̀hún náà níbi tí wọ́n ti sọ wípé ọlọ́kọ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá mú tó ń wa ọkọ̀ tí ò níwèé tàbí tó ń wa ọkọ̀ àwọn akérò tí kò ní kí lórúkọ rẹ̀, àwọ̀ tó jẹ́ kí wọ́n ní àwọ̀ tí wọ́n fi tó fọwọ́ sí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tí wọ́n máa ń kun àwọn ọkọ̀ tó jẹ́ ọkọ̀ akérò tí kò ní, tí wọ́n bá mú òun náà ni yóò san ẹgbẹ̀rún márùndínlọ́gbọ̀n náírà 25,000 naira tí wọ́n bá mú fún ìgbà àkọ́kọ́ nìyẹn. Tí ó bá tún ṣe ẹrú ẹ̀ṣẹ̀ yìí fún ìgbà kejì yóò san ọgbọ̀n ẹgbẹ̀rún 30,000 naira òun náà ni yóò san. Wọ́n wá sọ pé ẹni tí ó bá gba ojú ọ̀nà tí ì ṣe tẹ̀ yẹn wọ́n wè fún ìgbà àkọ́kọ́ tó bá ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yóò san ọgọ́rùn-ún ẹgbẹ̀rún náírà 100,000 naira. Tí wọ́n bá wá tún mú nígbà kejì tó ti rí wípé ó ti ṣe irú ẹ̀ṣẹ̀ yìí rí, òun náà ni yóò san igba ẹgbẹ̀rún náírà, ìyẹn 200,000 naira fún owó ìtanà. Ìyẹn jẹ́ bí ìyẹn ṣe jẹ́ lápá abẹ́yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jẹ́ ti akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n mà ti ń sọ pé kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé, kó díje dupò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
kó wá yà yín lẹ́nu bí ṣe rí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jákèjádò ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n pè ní FOSO òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn tí wọ́n sì ń gbóṣùbà kárí fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ipa ribiribi eléyìí tí ó ń kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ipa eléyìí tó ní àǹfààní tí ó ti kó ipa tó fi jẹ́ àǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí jẹ́ bí ìgbà tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ létí mi tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa gbóríyìn tó báyìí fún gómìnà ìpínlẹ̀ nítorí pé bí wọ́n bá bẹnu àtẹ́ lò ó tí ò bá sí nǹkan kan wọ́n á sọ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ àti gómìnà pé wọ́n fi ẹ̀hónú wọn ṣé wá rí ìwọ́de tí wọ́n ṣe ìwọ́de alálàáfíà ìwọ́de àti gbóṣùbà àti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún ipa ribiribi eléyìí tó ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìgbìyànjú eléyìí tó ń ṣe láti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ kí ó máa lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n sọ wípé gómìnà yìí ó ti ra ọjọ́ iwájú rere sílẹ̀ fún àwọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ wọn ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣe ohun tó pọ̀ fún wọn ìpele ẹ̀ka ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ lọ́wọ́n rí tó lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀rùn kódà títí kan ìmáyédẹrùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni gómìnà yìí ló ń ṣe wọ́n wá sọ nínú ọ̀rọ̀ wọn wípé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá parí sáà eléyìí tí wọ́n wà lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìtàn ẹ mọ̀ pé sáà kejì òun náà ni wọ́n lò lọ́wọ́ yìí tí ó sì máa tẹnu bẹ̀ po ní kòpẹ́kòpẹ́ yìí òun náà ni wọ́n rọ gómìnà náà wípé kí wọ́n lọ gbégbá òṣèlú sípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé bí wọ́n bá gbé igbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé ìgbà náà ni wọ́n rí i pé gbọ̀ngbọ̀n báyìí làwọn máa dúró tì wọ́n ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀ púpọ̀ ká sọ wípé ìdá ká má sọ àsọdùn ká ní ìdá 70% gbogbo àwọn èèyàn tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n gbóṣùbà kárí fún gómìnà wọ̀nyí látàrí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi tí wọ́n ṣe ká wá sọ wípé gómìnà Ṣèyí Mákindé wọ́n máa jáde díje dupò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 eléyìí tí à ń wò ní kòpẹ́kòpẹ́ yìí ni nítorí pé ohun tó fi lè mú kí àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n sọ eléyìí ṣé ìṣe pé bóyá ìròyìn rẹ̀ ó ti fẹ́ máa jẹyọ jáde ní abẹ́lẹ̀ tí ńgbà tí wọ́n sọ pé kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kí wọ́n jáde díje dupò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé tí wọ́n bá jáde díje dupò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa wọlé o ẹ̀yin náà ẹ fèrè ó gba yín sọ sábẹ́ comment section ṣé bẹ́ẹ̀ náà ni ipa ribiribi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló pọ̀ tó ní tọ́ ó di ọdún 2027 tí àwọ̀ bóyá wọn yóò figagbága pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ má sì gbàgbé pé ẹgbẹ́ alátakò ẹgbẹ́ òṣèlú PDP òun ni Ṣèyí Mákindé ni wọ́n wà ẹgbẹ́ alátakò ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti kéde ẹni tí yóò jẹ́ olùdíje dupò sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà lọ́dún 2027 ẹ bá mi pín ẹ̀fẹ̀ ló ń bá yín sọ̀wọ́ Olúṣọlá Olómi Ọgbọ́n lórúkọ mi ẹ subscribe sórí ìkànnì yìí láyọ̀ lápàdé ó dàbọ̀.